Africa Content TV. Láti máa tó nílùú. Ẹ jẹ́ ká ṣe kábíyèsí fún aláìkọ́ ti báyọ̀ pé kábíyèsí o kábíyèsí o ẹ súnmọ́ kábíyèsí náà kábíyèsí ǹjẹ́ ọba ń kí ọba kábíyèsí aláìkọ́ ti báyọ̀ pé ló ń kí Aláàfin. Àkí gbogbo ìjókòó àti gbogbo ọmọ àjọpọ̀ ṣe àwa sí bíbá yìí àwa sí orísun wa ní ọjọ́ tòní a sì wá kí gbogbo àwọn olóyè gbogbo àwọn amẹwàá ọba kí ẹ ṣeun ẹ̀kọ́ wa a ṣe kábíyèsí fún bàbá yìí a ṣe kábíyèsí fún yín a ṣe kábíyèsí fún Aláàfin kábíyèsí fún Aláàfin okun orí pé okun bàtà sọ̀rọ̀ tábà tá ṣe àlàyé díẹ̀ nípa àjọgbó fún Aláàfin látòrí bàbá ńlá tiwa làwọn ń ṣe bàbá ńlá tiwa ló ń ṣe àpẹẹrẹ tó bí àjọgbó òun bàbá wọn wò ní sí ẹ̀fọn wa wọn wò yí pẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ ìtẹ̀ tó pọ̀ láàfin ẹ̀tẹ̀lẹ́pẹ́ ìgbé ayé ìgbé gbogbo ẹ̀ṣẹ̀. Kábíyèsí. Kábíyèsí ikú bàbá yèyé Aláàfin ọba Yorùbá. Kábíyèsí bínú ṣe rí obì yíyàn ó dùn mọ́ mi pé kábíyèsí wa Aláyògbò wọ́n wà ní èyí kọ́lá àkọ́kọ́ tí wọ́n máa wá síbí mo tiẹ̀ dúpẹ́ pé a ní àǹfààní láti gbà wọ́n lálejò ní oríkorí ilé ibi tí mò ń gbé nígbà tá a wá lọ sí ọdún Ọ̀rànyàn tí wọ́n wá bá wa ṣe nígbà tí wọ́n sì múra ọdún eégún tí wọ́n ṣe lọ́dún yìí wọ́n fi ìwé ránṣẹ́ sí mi gbogbo àwọn tí bẹ láàfin pàápàá tí wọ̀sà wọ́n lè jẹ́rìí pé bí mo ṣe ń rí ìwé wọn gbà lórí fóònù ni mo fi ránṣẹ́ sáàfin kí kábíyèsí lè yan aṣojú lọ síbi ọdún tí àwọn èèyàn wa ń ṣe ní Àjọgbó. Wọn ò fipò gbogbo ayé ni wọ́n fi hàn fún pé ọmọ Aláàfin làwọn gbogbo ọ̀nà tí wọ́n sì gbà fi ń hàn sí wa nílé ni làwọn ń lò náà fi ń hàn sí wa. Tí mo fi sọ pé bínú ṣe rí lóbìyàn ni pé kí ló wá jẹ́ dé tí mo fi ṣe déédéé wọn torí n ò rò báwọn ẹ̀ka rántí béèrè mi náà torí wọn pé kí a bá béèrè àfihàn ọ̀nà ṣẹ́kù sí mi ìbá sì wá bá bàbá gbà yín lálejò wọn inú mi ló pé Ọlọ́run tó rí inú mi tó sì mọ̀ pé gbogbo là ń rò nípa wọn ìgbàgbé yín láéláé Aláàfin ò lè gbàgbé yín lára àwọn ọmọ tí Aláàfin fi yín yangàn àtẹ̀yìn àti kò bẹ́ẹ̀ kò sí àwọn lára èèyàn wa tó súnmọ́ wa pẹ́kípẹ́kí nínú ààfin yìí lọ òkè yín káàbọ̀
lórúkọ bàbá gbogbo wa Aláàfin ọba Yorùbá ọkàn wa ń fàyè ẹ̀tún ń gbéra láti wá wo bàbá wa ẹ̀ ṣe pẹ́pẹ́pẹ́ o kábíyèsí Aláyògo ẹ̀ ṣe jìnnàjìnnà ẹ̀ jẹ́ pẹ́ ju àwọn ará wájú yín lọ. Gbogbo ètò tí a fẹ́ ṣe á ṣe ní kánmọ́kánmọ́ nítorí wípé àwọn àlejò ti di méjì, àwọn officers wa náà ti wà ní ìkàlẹ̀ àsìrìfẹ́ ní dáwọn lágara. Màá fẹ́ kí Abínibí kò ní jù ìṣẹ́jú méjì péré tó jẹ́ pé yóò yan báyìí náà ni tó bá fẹ́ sọ láàrin ìṣẹ́jú méjì tí ikú bàbá yèyé tí wọ́n fi fèsì tí wọ́n fi sísúre fún àwọn èèyàn wa láti Àyọ̀gọ̀. Mo ní ìgbàgbọ́ wípé kábíyèsí Aláyọ̀gọ̀ wọ́n sì wà ní ọ̀dẹ bàbá wọn ò sì tí ì lọ báyìí, tí wọ́n bá ti lọ yóò di láàárọ̀ lọ́la. So nígbà tí ayé kábíyèsí bá tún dáwọn ọ́fíìsà lóòótọ́ tán, mo mọ̀ pé pẹ̀lú ìyọ̀ǹda ikú bàbá yèyé bàbá Aláyọ̀gọ̀ ti ń bi ní wípé àwọn fẹ́ tẹ̀ sí pẹ̀lú ikú bàbá yèyé tí wọ́n bá ti dáwọn ọ́fíìsà lóòótọ́, àwọn bàbá Aláyọ̀gọ̀ wọn ní orí ọ̀fẹ́ láti ti tẹ̀ sí pẹ̀lú ikú bàbá yèyé. Abínibí ọ̀ọ́yàn ni o. Ìlú Àyọ̀gọ̀ mo kọ́ pa Àyọ̀gọ̀ ní ìkọ̀lù ó sì lọ sí ìlọ́dún kan sẹ́yìn àti ìgbà náà láti ń gbìyànjú láti lọ sílẹ̀, ṣùgbọ́n wọ́n gbà pé ìbára yìí ní ìvẹ́ǹtì ọmọ tó ń ṣe lọ́dọ̀ wọn nígbà náà ló sì fẹ́ kó jẹ́ pé àìsàn tó máa ń ṣe ayẹyẹ òun náà ni máa lọ. So bàbá wọn fẹ́ ṣe ọdún Ọya lọ́dọ̀ wọn. Ọdún Ọya jẹ́ ọdún pàtàkì tó máa ń ṣe ní ọdún márùn-ún tó jẹ́ ọdún egúngún tí wọ́n. So ìgbà náà ni àyíwá wà ní wọ́n á lọ sílẹ̀. So ìgbà náà ni wọ́n ara yé dọ́kúmẹ́ǹtì gbogbo nǹkan tí wọ́n rí níbẹ̀ ní ilé tí mo gbé ọ̀nà ọ̀pọ̀n mi ní wọn. Ó yẹ ká yẹ ká Abínibí látẹ̀wọ́ orí ọmọ Yorùbá kàkàdé ó ní ọ̀yàn ó sì ti tètè sáré yan. Ní báyìí ikú bàbá yèyé kábíyèsí ní òòṣà, àwọn gangan náà ní òòṣà, àwọn ni wọ́n fèsì tí wọ́n súre fún àwọn ará Àyọ̀gọ̀. Ṣùgbọ́n bí mo ti sọ ṣáájú wípé bàbá Aláyọ̀gọ̀ wọ́n sì ní orí ọ̀fẹ́ láti tẹ̀sí pẹ̀lú ikú bàbá yèyé tí wọ́n bá ti dá àwọn ọ́fíìsà lóòótọ́. Ẹ̀yin ọ́fíìsà akínyé ní orúkọ ikú bàbá ẹ káàbọ̀. Kábíyèsí bàbá. Àgàdé ọmọ Olúbùdà mi. Àbíọ̀sà ikú bàbá yèyé. Olúbàdàn Yorùbá káàbàtà. Kí kábíyèsí Aláyọ̀gọ̀ ti ìlú Àyọ̀gọ̀ ṣe òmìnira káàbọ̀ sí ìlú àwọn bàbá ńlá bàbá yín tó jẹ́ ìlú Ọ̀yọ́ àgbáyé tààrà ni o káàbọ̀ ẹ̀ṣẹ̀ pé nǹkan bó ṣe kẹ́sì ṣe náà lẹ́ ṣe torí pé kí ni wọ́n ní wọléwọlé ilé bàbá ọmọ ìbọn ọmọ lẹ́rù Aláàfin ni bàbá yín. Inú mi dùn pé ẹ̀yin náà wá ẹ̀yin wá fara ẹ̀dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa pé ẹ̀sìn wà pẹ̀lú wa o ẹ̀sìn ògidì kan ni àlọ́ àti àbọ̀ yín ọlọ́mọ pàlọ́ àti àbọ̀ yín mọ́ ẹ̀wà mọ̀ lọ́rí ẹ̀mọ̀ bọ̀rẹ́ ni o wọ́n ní ikọ̀ bálá ikọ̀ ìtọ́jú ikọ̀ yín lẹ́sẹ̀ láti ọ̀dọ̀ mo tún wá ń lo àsìkò yìí náà mo fi ń ṣe é ládùúrà fún yín wípé ìlú Àyọ̀gọ̀ wá tí mọ̀ ṣe gẹ́gẹ́ bí ní ọlá Ọlọ́run, ní ọlá àwọn tó tẹ ìlú Àyọ̀gọ̀ dó, ní ọlá àwọn tó tẹ ìlú Ọ̀yọ́ dó, ilẹ̀ Yorùbá dó, èkó mọ̀ kébé èkó nílùú Ọ̀yọ́, ẹ̀yẹ mọ̀ kébé ẹ̀yẹ o, ọmọ èèyàn mọ̀ fọ́ bí ọmọ ènìyàn, wọ́n ní àbí mọ́lé mọ́ ní kéko ẹ̀dá. Àjọṣe yóò ní bàjẹ́. Wá kí gbogbo ẹ̀ tẹ̀jọ́ kó ọ̀wọ́ rìn, tẹ̀jọ́ wá sí ìlú Ọ̀yọ́ tó jẹ́ ìlú bàbá yín.
ẹni ṣìrì o ẹ mọ̀ lọ́rẹ́ ẹ mọ̀ bọ̀rẹ́ ni gbogbo tẹ́lẹ̀ wá ti dáwọ́lé láti àsìkò yìí lọ ló máa yọrí sí rere àsìkò yìí tó ti ń dá náà ní ọlọ́run ọ̀la yóò ti jáde rẹ̀ yẹn ọ̀rẹ́ ṣe gidi gan ni mo rò pé ìgbà tẹ́lẹ̀ fi ìwé ránṣẹ́ nígbà yẹn ó ní àwọn kan lọ́tún ló sì tá a ṣe torí ẹ̀ la fi wá ṣùgbọ́n mo fi dá yín lójú pé tẹ́ bá tún ti ní nǹkan ṣe náà tẹ́ bá ti wá ní ọlọ́run àwáyé àgbà ẹ ti fi hàn láti dájú pé ẹ fẹ́ fara mọ́ wa àwa náà lè fẹ́ fara mọ́ yín náà mo lè ṣe ládùúrà pé àjọṣe wa ò ní bàjẹ́ lásìkò báwọn ará wájú ṣe é ṣe láti ayé Aláàfin Ọ̀rànyàn Àjàká Aláàfin Ṣàngó Aláàfin Kósì Aláàfin Kànràn Aláàfin Àtìbà bàbá mi Adéyẹmí bí wọ́n ṣe ṣe ní ọlọ́run ní àṣẹ ìjùmọ̀ rẹ̀ kò ní ṣòro ṣe fẹ́yìn náà ẹ̀ṣẹ̀ òní nìkan inú mi tó bẹ̀ ṣe wálé ní táwa náà bá lè ti ní nǹkan ṣe náà àmọ̀ òyìn náà wọ́n fẹ́ fi àsìkò yìí fẹ́ fi sọ fún yín ní December 17 a fẹ́ ṣe àjọ̀dún Ọ̀yọ́ Empire Day tó lè jẹ́ pé a ti ń bá àwọn lọ́balọ́ba náà sọ̀rọ̀ àti àwọn ọmọ wa tó wà ní dáhùn Àjàṣẹ́ Ìbùbẹ́ káàkiri bẹ́ẹ̀ mo lè mọ̀ pé ẹ̀yin náà kópa bẹ́ẹ̀ a fẹ́ rí kẹwàá fara pé ọ̀dọ̀ ilé ilẹ̀ ti wá o ẹ ṣé.